ó ti wá dojú ẹ̀ pátápátá báyìí ẹ̀yin èèyàn ẹ wo àwọn bandits ẹ wo ẹ wo bọ́wọ́ wọn ẹ wo tààbùn ọwọ́ wọn bó ṣe dúró wámúwámú ẹ dákun sáwọn ọlọ́pàá àtàwọn sójà gan nírú ammunitions báyìí evidence rèé o bẹ́ẹ̀ ni evidence gidi rèé wípé kì í ṣàwọn nìkan náà operate ó láwọn kan nínú ìjọba orílẹ̀-èdè nàìjíríà tó àjọjọ tó ń ṣèjọba orílẹ̀-èdè nàìjíríà tó ṣe wípé àwọn náà lọ́wọ́ sí gbogbo àwọn náà sponsor kínní a sì rójú olè Gumi ilẹ̀ àmú ẹ̀yin èèyàn ẹ tún súnmọ́ bí ẹ wá wọ àwọn bandits ẹ wá wò wọn ẹ wá wò bọ́wọ́ wọn tìjà togun náà ṣe ń rìn ẹ wá wò wọ́n. Muna da sako ga gwamnan Zamfara wanda ake ce ma Dauda Lawal Dare. Saboda Dauda zai yi mamu abubuwan da muke kwatanci za mu ji daɗin su, shi yasa muka ce za mu yi wannan bidiyon kawai mu tura mashi sako ne zuwa gare shi ji kuma ya gani. To mu muna tare da shi kuma mun ba shi goyon baya 100% bisa ga zaman da duk yake son a yi. Mun ba shi. Don haka mu sai Dauda mu da yaran mu yanzu sai Dauda Lawal Dare. Sai Dauda! Sai Dauda! Sai Dauda! wọ́n ẹgbọ́n tó ń wí wọ́n sọ fún gómìnà ìpínlẹ̀ Zamfara wípé àwọn ṣetán láti bá ìjọba rẹ̀ negotiate lórí báwọn ṣe ń gbé àwọn èèyàn pa báwọn ṣe ń kidnap àwọn èèyàn báwọn ṣe ń ya wọnú ìlú lọ́sọ̀lọ́sẹ̀ táwọn lọ ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò. wọ́n wá lórí láyàgbá tó ṣe pé Gumi wà ń bẹ̀ Gumi náà ti sọ fún wọn Gumi tó ṣe bàbá àsàlẹ̀ wọn ti sọ fún wọn pé bàyí tẹ̀tẹ̀ bá pé fòró ẹ̀mí gọ́ọ̀mẹ̀ntì dáadáa tẹ̀ ń sọ fún wọn pé ẹ ṣetán àti negotiate wọn ó gbà fún yín. ẹ̀yin èèyàn ẹ dákun bóun la munitions yìí ṣe ń dọ́wọ́ àwọn pípù yìí bóun náà ṣe ń ra munitions yìí ra àbí ṣọ́kàn wọnú ọjà lọ wọn lọ ń rà ní bóun náà ṣe ń rí gbé wọlé bóun náà ṣe rí gbé wọlé successfully tó ń gbé wọlé orílẹ̀-èdè Nàìjíríà tó yìí ṣe wípé àwọn aṣọ́bodè wa ò rí wọn gbámú ráìsì àtòróró la máa ń gbọ́ pé àwọn aṣọ́bodè wa gbámú gbogbo ìgbà ní ever gbọ́ pé wọ́n gbá àwọn tó ń gba munitions báyìí wọlé àbí ṣé wọ́n kàn ṣàdédé ń rí gbé wọlé ni Ọlọ́run Elédùmarè àti wọ́ pátápátá báyìí àti wọ́ ò gidi lórílẹ̀‐èdè Nàìjíríà àti wọ́ okùnbí tá a bá yàrá já báyìí Digi Naija television lẹ ti ń wò mí lásìkò yìí gbogbo bí tẹ bá ti ń wò mí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ má wàá gbàgbé ẹ máa subscribe tẹ̀yin ò bá ti subscribe tẹ́lẹ̀ kẹ́ẹ̀dẹ̀ máa follow wa ní gbogbo channels ẹ like fídíò ẹ fèrè ọkàn yín sí comment ó kẹ́ẹ̀dẹ̀ máa fi fọ́nrán fídíò ìṣọwọ́ sí gbogbo àwọn èèyàn torí pábánbárì rẹ̀ ní wípé ẹ wo kámò lẹ́ ń wò lọ́rùn àwọn pípù yìí ṣé yín ó pàdé irú àwọn eléyìí ní checkpoint kò ní rò pé lóòótọ́ ọlọ́pàá gidi ni wọ́n àbí sójà gidi ni wọ́n ńgbà ẹ̀ bá wá kó sí wọn lọ́wọ́ lólúwẹ̀ tó bá di pàpà pòpòpòpò lèyìn ó ṣe wá mọ̀ pé tọ̀hún ti wọ́ gàù àwọn kidnappers ayé yẹn wá ìdákùn ẹ̀ mọ̀ máa ṣọ́ra o ẹ máa ṣọ́ra ní gbogbo checkpoint ẹ máa wojú dáadáa torí kámò lẹ́rí tán wọ̀ bọ́n ṣe ń operate lẹ́ ń rí yìí o àwọn kan wọ kámò wò lọ́mọ dá mọ́tò lọ́nà lójú ọ̀nà àwọn kan wà nù gbó tí wọ́n wọ kámò by the time táwọn tó wọ kámò bá dá mọ́tò dúró tán wọ́n ṣẹ̀ wá kó wọn lọ fáwọn tí ò wọ kámò nínú gbó bọ́n ṣe operate lẹ́ ń rí yìí o àfikọ́ lọ́ọ́ máa ṣọ́ wa ni o wàhálà lélẹ̀ ti dojú ẹ̀ báyìí o ààrẹ Tinubu ẹni state police lè máa bá wa ṣe ẹjọ́ àfẹ́ state police o torí state police tẹ́ gbàálẹ̀ tó ṣe wípé wọ́n ní níbọn wọ́n ní láyé ọta àbọ̀n tó àwọn bandits yìí àwa ò fẹ́ o mélòó ní àwọn sójà tó ń jagun àwọn bandits yìí gan mélòó ní wọn ló lábí ammunitions tó tó eléyìí àwọn tẹ́ bá wa dálé àwọn state army tó ṣe wípé àwọn náà ní nǹkan ìjà olóró bíi tàwọn kidnappers yìí àwọn láwùfẹ́ o torí èèyàn mélòó ní ọ̀rọ̀ àwọn ilé pẹ̀lú nǹkan ìjà olóró burúkú tí ó sì dúró tí ò ní mọ̀ wípé ọlọ́jọ́ dé lónìí èèyàn mélòó ló lè kojú wọn àwọn fijilantẹ́ mélòó ló lè dúró àbáwọn ilé òòyà wọnú ìlú báyẹn rò ní báyẹn jìnnìjìnnì ò ní báyẹn ẹ̀yin náà màmá ẹ máa bá wa ẹ jájọ máa sọ ẹ máa fèpè ẹ máa kọ́mẹ̀ntì ẹ máa drop kọ́mẹ̀ntì yín o ẹ máa sọ kọ́mẹ̀ntì yẹn máa sọ̀rọ̀ nígbà yín torí ilé tó dojú ẹ̀ yìí ó lágbára ọ̀rọ̀ àwọn kidnappers yìí ẹ̀wọ̀n ń tán gbé dání bóun náà ṣe ń rí àwọn ammunitions yìí kó wọ orílẹ̀-èdè Nàìjíríà successfully táwọn aṣọ́bodè wọ̀ sì rí wọn gbámú onílù wọn ti ń jó lórí omi iṣẹ́ ẹni tí ń jó lórí omi wọn bá ṣe ń jó lórí omi báwọn bandits ṣe ń jó lórí omi onílù wọn ń bẹ lábẹ́ odò onílù tó ń lùlù fún wọn ń bẹ lábẹ́ odò Gumi sì ní number 1 person Sheik Gumi Ahmad Gumi ló yẹ kọ́kọ́ mú lórí ọ̀rọ̀ bandits òun ló yẹ kí káàrẹ̀ orílẹ̀-èdè ààrẹ Tinubu ẹ dákun Alhaji Gumi ẹ bá wa wádìí wọn Sheik Gumi ẹ bá wa wádìí wọn wọ́n lọ́wọ́ ní gbogbo táwọn bandits yìí ń ṣe kò sáníàní kankan bèbè ẹ̀yin èèyàn
tògùntògùn náà fi ń rìn o ẹ dákun èèyàn mélòó ní ó ra àwọn ilé ìbáyìí tí ò ní domu tí ò ní dòkú láàyè ẹ ṣàjẹ́ a máa ṣọ́ra ṣe gbogbo bí tá a bá ń lọ ẹ má jẹ́ a máa ṣọ́ra o ká mọ̀lẹ́rí tán fi ń ọpírètì yìí o ẹ wò bọ́n wọ́ wọn ẹ bó ṣe dúró wámúwámú kọ́lọ́n ṣàánú wa kọ́lọ́n tètè bá wa ààrẹ Tinubu ẹ dákun bá wa wá solution lasting solution la fẹ́ state police yìí ò lè wọ́ọ̀kì kò lè wọ́ọ̀kì vigilante mélòó ni ó dúró tó bá rí nǹkan ìjà olóró táwọn pípọ̀ yìí kò dání ìlú mélòó làwọn ilé ìfẹ́ ìyàwó téèyàn ó sì lè dúró tí ó dúró tí ò ní dòkú láàyè eléyìí lágbára o àfi kọ́lọ́n ó wá ṣàánú wa báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà àti wọ́ o Digi Naija television náà lẹ́sìn tí ń wò mí láti nǹkan ẹ má gbàgbé ẹ máa subscribe kẹ máa follow wa ní gbogbo channels ẹ like fídíò ẹ fèrè ọkàn yín sí comment ẹ dẹ̀ máa share fídíò yìí kẹ máa fi ràn sọwọ́ sí gbogbo àwọn tí ò tí ì rí tẹ́lẹ̀ o torí n tó délẹ̀ yìí ọ̀rọ̀ tó lágbára ni Ọlọ́run nìkan ló sì mọ solution tí ó bá wa provide ló mọ̀gbà tá tó bọ́ lọ́wọ́ àwọn bandit yìí ìgbà mi ti máa tún mú nǹkan mi wá sí etí gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa ẹ má gbàgbé ẹ máa subscribe ẹ kẹ́ dẹ̀ máa follow wa ẹ máa tẹ notification bell yín náà sí àbáyé tẹ́lẹ̀ tá a bá ti drop any other update ẹ̀yin lè máa kọ́kọ́ máa rí tẹ́ máa gbọ́ bó ṣe ń lọ ire o.